Ó dáa, mo kí gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá ní ìlú Calgary pé a kú àjọ̀dún ogún ọdún tẹ́gbẹ́ ọmọ Yorùbá ti bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí Yorùbá ṣe wí, wọ́n ní bọ́mọ ò bá bá tàn yóò bá àrọ́bá torí pé àrọ́bá ní bàbá àtàn. Ìdí nìyí tí mo ṣe ní ọ̀kan lára àwọn bàbá wa lẹ́gbẹ̀ẹ́ mi. Lọ́pọ̀ ìgbà tí n bá pè wọ́n ní bàbá, wọ́n á ní kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n oníkòlókù mọ̀ọ́kà èmi mọ tí mò ń wí. Nírọ̀lẹ́ yìí wọ́n wà lára àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ní 20 ọdún sẹ́yìn. Wọ́n ó bá wa sọ̀rọ̀, a jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Báwo ni iṣu ṣe kú? Báwo ni ọ̀bẹ ṣe bẹ́? Bàbá wa, ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ mi ni Wale Gbalajobi. Ẹ sọ délẹ̀ dáadáa láti ọmọ Ìjẹ̀ṣà ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà gidigidi gan. Tó èèyàn dá thank you. Ọmọ Yorùbá ni wọ́n. Ó yé mi Ìjẹ̀bú-Jẹ̀ṣà ó yé mi. Ìjẹ̀bú ò da Ìjẹ̀ṣà náà sún wọn. Èmi ò wí bẹ́ẹ̀ o tá a lè mi èmi ò wí bẹ́ẹ̀ ó dáa. Thank you very much. I hope it's been edited. Yes. So gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olùdásílẹ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá nílùú Calgary, tí ẹ bá bójú wò ó, kí lohun tó mú kí ni ìṣípayá tí ẹ̀yin àtàwọn olùdásílẹ̀ bíi tiyín tẹ́ ẹ ní nígbà yìí tó mú kẹ́ ẹ wò pé ó yẹ ká dá ẹgbẹ́ ọmọ Yorùbá lẹ̀? Kí ni ìṣípayá tẹ́ ẹ ní àkókò yìí? Ká tó débẹ̀ yẹn, màá sọ báyìí. Ẹgbẹ́ Nàìjíríà la ní nílùú yìí. Ẹgbẹ́ Nàìjíríà nílùú yìí ó dẹ̀ ti ní orúkọ ńlá. Ó dẹ̀ ń ṣe dáadáa. Ó ń gbé àwọn Nigerians nílùú yìí lárugẹ. Ṣùgbọ́n àwọn kan wọ́n gbìmọ̀ láti dá nǹkan rú. Àwa mẹ́ta kan wá pàdé. A ní wọ́n fẹ́ yàn wá jẹ leléyìí. Torí pé àwa náà a need láti ní ẹgbẹ́ tó ní ẹnu tó lágbára tó lè gbé Nàìjíríà lárugẹ. Àwa decide pé a máa dá ẹgbẹ́ Yorùbá sílẹ̀ àìtí ní orúkọ nígbà yẹn. So tá a bá fẹ́ sọ ní ṣókí, nǹkan tá a ṣe dálẹ̀ ni pé ẹgbẹ́ Nàìjíríà nílùú Calgary kò gbọ́dọ̀ fọ́, and tí ò bá ní fọ́, ẹgbẹ́ Yorùbá ló máa di ẹgbẹ́ Nàìjíríà mú gidigidi. Ṣẹ́rí ó mú mi rántí orin kan tí tá a máa ń kọ àwọn ọmọ kéékèèké pé ẹ má máa jẹ́ kó fọ́ ẹ̀yin àgbààgbà ẹ lọ tún lù ṣe ẹ má máa jẹ́ kó fọ́. Ó túmọ̀ sí pé èròǹgbà ọkàn yín nígbà yìí ni pé tá a bá jó ẹlẹ́jì ó lọ ìyà ní fi jẹ̀yàn. Ẹ ṣeun ṣé n tẹ́ kúkú ṣe lákòókò yìí àwa náà á dé bá ní àkókò tá a wà yìí. Tẹ́ bá wá bójú wẹ̀yìn 20 ọdún sẹ́yìn tẹ́gbẹ́ yìí ti bẹ̀rẹ̀, kí làwọn nǹkan tẹ́ lè tọ́ka sí gẹ́gẹ́ bí àṣeyọrí tí ẹgbẹ́ ọmọ Yorùbá ti ní nílùú Calgary? Tí n bá wo bíbáyìí, tí n bá wo gbogbo àwọn èèyàn tó wà ní bíbáyìí, inú mi á dùn, inú mi ń dùn, torí pé in fact ẹnìkan ló wà ní bíbáyìí tó wà níbẹ̀ níbẹ̀rẹ̀ bí mo ṣe ń wo bíbáyìí nísìnyí. Àjọ àti kún, Nigerians nílùú ti pọ̀, àwọn Yorùbá ti pọ̀. Tá a bá ń ṣe àṣeyọ̀, ibẹ̀ máa kún fún àwọn ọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. So ìyẹn mú inú mi dùn. Nǹkan kan nìyẹn tá a ṣe. Nǹkan kejì tí mò ń wò, tẹ́ bá wo ẹgbẹ́ ọmọ Yorùbá ká gbàgbé ti Calgary, ṣe rí èdè Yorùbá wọ́n ń sọ ní ká bá wo Africa, ní Nigeria, Benin Republic, Togo, ní Ivory Coast, wọ́n sọ èdè Yorùbá. Nílùú French yẹn o, wọ́n sọ èdè Yorùbá. Ká má ti lọ sí Cuba, ká má ti lọ sí Barbados, ká má ti lọ sí Trinidad and Tobago, ká má ti lọ sí US tó jẹ́ àwọn Amẹ́ríkà tó ń sọ èdè Yorùbá, àìtí lọ sí Jamaica. So èdè Yorùbá
mi ò rò pé èdè kankan wà ní Áfíríkà tó ní agbára tó èdè Yorùbá. So nǹkan tá ibi tá ti ń bọ̀ ó kéré síbi tá ń lọ o. Àwọn tí ó jẹ́ olùdarí ẹgbẹ́ Yorùbá nílùú yìí nísìn iṣẹ́ wọn pọ̀. Wọ́n láti reach out sí gbogbo àwọn ibi tí mo sọ yìí. A láti máa ṣe tó jẹ́ pé àwọn ọmọ wa wọ́n láti feel proud láti jẹ́ ọmọ Yorùbá. Kò sí èdè tó dàbí èdè Yorùbá, not even Swahili ló dàbí èdè Yorùbá. Ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ṣẹ́rí ní ọ̀pọ̀ ọgbà tí máa ń gbọ́ tí ẹ̀yin àgbààgbà tẹ́ bá ń sọ̀rọ̀ báyìí pé èdè yìí àní ó nítumọ̀ ó sì ṣe pàtàkì fún wa láti gbé lárugẹ. Ó dà lórí ọ̀rọ̀ èdè yìí kí ni ìmọ̀ràn yín fáwọn tí wọ́n jẹ́ alákòóso ẹgbẹ́ lákòókò tá a wà yìí pé alédè yìí kò gbọ́dọ̀ parun sẹ́ẹ̀, kí ni ìmọ̀ràn yín? Kò gbọ́dọ̀ parun o. Ọwọ́ wọn nìkan kọ́ ló wà. Ọwọ́ gbogbo wa tá a wà ń bí báyìí ló wà. Àwọn ọmọ wa ṣáà ń bá wọn sọ èdè Yorùbá nílé. Ṣé à ń gbà wọ́n ní à ń kọ́ wọn láti sọ èdè yẹn? Ó ní mo máa ń ṣe yẹ̀yẹ́ kan ní ọdún tó lọ sẹ́yìn, ó ti pẹ́. Àwọn ọmọ kan wà nílùú yìí. Màmá ọkọ Ìjẹ̀ṣà ní. Gbogbo àwọn ọmọ yẹn wọ́n kọ́ Yorùbá. Ìjẹ̀ṣà náà ń sọ. Ọmọ Canada tó ń sọ Ìjẹ̀ṣà. Ìyẹn mean pé opportunity wà fún wa láti kọ́ àwọn ọmọ wa ní èdè wa. So mo gbà ní ìmọ̀ràn fún gbogbo wa àtàwọn ọmọ wa àtàwọn ọmọ wa kí wọ́n máa sọ èdè yẹn. Torí tẹ́ bá wo other races, tẹ́ bá wo Chinese, tẹ́ bá wo Indian, gbogbo wọn ló gbóyìnbó, gbogbo wọn náà bí sílùú yìí o, ṣùgbọ́n wọ́n gbọ́ èdè ilé wọn. Ó yẹ kí àwa náà ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè wa. Èdè wa, ẹ ṣeun àgbà ò ní tán lórílẹ̀. Ó dáa ní ìparí níta àbá kúkú fi ó bàjẹ́ ó ní bá a ṣe ṣe. Olójú tẹ̀sí ń wò yìí bàbá tó ṣe bí òwe àgbáwọn tó wé pàǹwájú yín o mò ń sọ̀rọ̀ ni o pé olójú ò ní wò ó kí tá lù bọ̀ kókó wọ̀ ọ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí kò ní dùn mọ́ inú kẹ́rin pé wọ́n ń tukọ̀ ẹgbẹ́ ọ̀hún lọ síbi tí ó ti lọ forí sanpọ́n. Ẹ fún àwọn olóyè ẹgbẹ́ lákòókò ìnímọ̀ràn kan ní gbòógì pé ní tutukọ̀ ẹgbẹ́ yìí o báyìí la ṣe fẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn kẹ́ ẹ máa ṣe. Ok, nǹkan tèmi rí nípa àwọn èèyàn wa rèé, wọ́n bá ṣe máa ń hùwà rèé, ẹ máa jó lọ ká máa wò yín. Àdẹ̀ni jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ ṣeun. A fẹ́ kó jẹ́ àwọn tó jẹ́ olórí wa kán máa ṣe pé ẹ máa wá join wa ni, torí tẹ́ ẹ bá join wa ẹ̀ ń ṣe ẹnìkankan. Ẹ wo for instance mo gbọ́ táwọn tó ti sọ̀rọ̀ ṣáájú mi wọ́n sọ̀rọ̀ ilé yìí, ọmọ Yorùbá ló ṣe ilé yìí táwa yìí. Ok, àwa náà ti bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan kékeré kan, a ti bẹ̀rẹ̀ sí gba owó kàsínò lọ́wọ́ ìjọba. A ní láti ṣe tó jẹ́ pé àwa náà máa ní ilé Yorùbá house tó jẹ́ pé mo wo ẹ̀yìn mi mo rí àwọn gángan, mo rí àwọn nǹkan tá a máa fi nǹkan Yorùbá sí. Ìyẹn ni àkọ́kọ́. Ìkejì ni pé à ń láti máa dàpọ̀ mọ́ àwọn ẹgbẹ́ Yorùbá kiri gbogbo àgbáyé, especially àwọn tó wà ní diaspora, so that àwa ní kọ́kọ́ la a máa ṣe in conjunction pẹ̀lú wọn ní àwọn nǹkan tá a fẹ́ ṣe. Then nǹkan tá a tún láti máa wò ni pé láti lọ síwájú báwo la ṣe lè help àwọn èèyàn ti wa, kì í ṣe pé ká kàn máa ṣe ẹgbẹ́ nìkan. Báwo lọmọ Yorùbá nílùú yìí tó ń ṣe láti máa ṣe dáadáa nílọsíwájú, à ń láti máa rò, à ń láti máa ṣe bójá àjọ ni o mo kàn fi yẹn ṣe nǹkan kan tá a máa ṣe pọ̀ tó jẹ́ pé tí wọ́n ò bá join wa tó o bá ṣẹgbẹ́ yìí o máa miss out on. À ń láti máa wá rú nǹkan bẹ́ẹ̀ yẹn láti wá káwọn èèyàn máa join ẹgbẹ́ yìí. You know, so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn à ń láti máa wò. Ẹ ṣeun. So a gbọ́dọ̀ gbàgbé àwọn orú nǹkan bẹ́ẹ̀, and àwọn olùdarí wa wọ́n láti máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé so that a ní máa ṣe nǹkan ní isolation, a máa ṣe nǹkan tí ó wà in tandem pẹ̀lú nǹkan tó ń lọ. Ìyẹn wà very important. A gbọ́dọ̀ wà inward looking and láti wà outward looking. Àwọn kankan tó tún lọ ń sìn bí àwa ọmọ Yorùbá ṣe pọ̀ nílùú yìí, àwa náà ti ń di ẹni tí ìjọba ń láti máa wò. Wọ́n láti máa gbọ́ nǹkan tá à ń sọ. Kí ló dé tí àwa ò lè ní ilé fún àwọn ọmọ Yorùbá, àwọn bíi retirement home,
kí ló dé tá a fi lè nílé tó jẹ́ pé àwọn Yorùbá lè ralé láàrin kó jẹ́ Yorùbá tẹ̀dó kí ló dé oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn aláti máa rò tá a bá ń ṣe nǹkan ńláńláńlá a ní láti wọ́rì pé àwọn wo ló ń bọ̀ wá join wa so àwọn ìmọ̀ràn tí mo máa gba àwọn èèyàn wa nìyẹn. ẹ ṣeun bàbá wa ẹnu àgbà lóbi ti gbó ẹ wò ẹ máa rí sọ ẹ̀yin olóyè ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ẹnìkan ìjà wà dé èmi mọ dàda wà súpà kò síbi tí ó gbé wa dé ẹ ṣeun adúpẹ́ bàbá wa adúpẹ́ pé a pè yín ẹ sì jẹ́ wa a máa rí yín bá ẹ̀mí yín ó gùn o àtìlẹ́yìn yín tẹ̀ ń fún àwọn olóyè ẹgbẹ́ lákòókò yìí ẹ má jẹ́ ó tẹ̀tì Olúwa túbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ ṣeun adúpẹ́ thank you so much for coming. Okay.